jókòó lẹ́yìn òdì mo kí wa pé a kú bojú ọjọ́ ṣe rí quick one ẹ jẹ́ àjọ. Guys, watch this video. Just watch it. Look at that nugget. See how huge it is. This is Ghana. This is an illegal mine. This is Gold Coast. This is Ghana. This is how rich Ghana is. Now, I want us to talk about how Ghana is being advertised as this amazing country, yet its people are still suffering in the hands of the West and the Chinese, just like every other African country. This is a country that is so rich, yet its people are not benefiting from its riches because they don't even own their own gold. Their gold has been signed off to the West. And this is what is happening in this continent. Most of our African leaders have signed off our minerals even before they are discovered. So this is so crazy. You know, what is happening in Ghana right now is that the government of Ghana, President Nana, has failed to prioritize its people. And I'm going to say this with my full chest. The people of Ghana don't deserve to be going through the hardship they are going through now. That country is so rich. Just look at, if you look at even these guys here, you see they are not even benefiting from the gold. It is so sad. I mean, African youths, rise up. Rise up. I'm really praying that a leader should emerge amongst us and take us out of this nonsense we are going through. Anyways, thank you guys for watching and let me know what you think. Fi ojú ajé, ojú ìrẹ́jẹ́ àjọ fi wo fídíò yìí kí n tó sọ̀rọ̀. Kí ọ̀rọ̀ yìí kó má wá jẹ́ wípé Lizzy Anjorin nìkan òun ló máa ṣe lórí ayélujára. Àrírú eléyìí rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. Ọmọ kóòtù òjíire kó má bá wa máa di bẹ́ẹ̀. I need the quick message láti send sí ibi tán ti ṣe fídíò yìí. Ẹ jẹ́ ká sáré lọ wò wá fún àǹfààní ẹ̀yin tẹ́ ti wò tàbí ẹ̀yin tẹ́ bá ti wò ẹ máa bá mi ká lọ. Fídíò ni kẹ́ máa ṣe fídíò ni kẹ́ máa ṣe fídíò ni kẹ́ máa ṣe ẹ tún wá wo ẹwọ́ ọmọ àti ìyá ẹwọ́ ọmọ àti ìyá ẹwọ́ ọmọ àti ìyá ẹwọ́ kálárì òun ni ọmọ ẹran ọmọ láyé òun àtẹlẹ ìwé méjèèjì yìí ẹwù ìyá àtọmọ ẹwù káládì òun lélẹ̀ bókóló lélẹ̀ àti tọ̀wé akọkàn abùkàn ní abó ẹ̀ ẹran jábọ́ sí kọta àwọn jábọ́ sí kànáà so ẹran yẹn ṣègbà ó ṣègbàdùn gan-an. Mo rò pé gbogbo wa láti rí fídíò yìí ṣe gbọ́ nǹkan tí wọ́n sọ nínú ẹ̀. Fúlàní yìí o wọ́n pa kúkúrú wọ́n pa gúngùn o wọ́n ṣe fídíò bọ́ síta o wọ́n fi wọ́n ọ̀nà àwọn èèyàn wọn o. Ṣé ọ̀ràn wà ń bẹ̀ wípé kí ẹ lọ ra oko acres oko báyìí oko reserve làwọn eléyìí ìlú òyìnbó lèmi wà yìí sìn wọ́n reserve eléyìí ni ilé ló wà báyìí sìn tó bá di another ó lè jẹ́ 100 years ó lè jẹ́ 50 wọ́n ti mọ nǹkan tán fẹ́ fi ṣe. Ìwọ tó wá fẹ́ ṣe business tí ò ń ṣe wípé lọ́wọ́ ìjọba why táwọn people yìí ò lè lọ ra 10 acres of land fúnra wọn nínú ìlágùn wọn kẹ́dẹ̀ máa ṣe nǹkan ọ̀sìn yìí síbẹ̀. Ṣé wọ́n bá mi ṣépè fáwọn people yìí ni àti ìyá wa tó ní láti ọ̀dọ̀ Allah ló ti wá ìsọkísọ leléyìí ìsọkísọ ni eléyìí. Ẹ wo orú bíbá yìí sìn tí mo wà yìí sìn
tó bá lọ wo history ibi tí mo wà yìí wọ́n máa kọ́ síbẹ̀ burial ground kékeré gan ni tán ti lò tẹ́lẹ̀ tí ó máa ní history ọmọ láwọn tán ṣe síbẹ̀. Ẹ wá lọ bèrè tọ̀dọ̀ wa ní Áfíríkà, ẹ wá lọ bèrè tọ̀dọ̀ wa ní Nàìjíríà, ẹ wá lọ bèrè tọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá. Wọ́n ti mú gbogbo ẹ̀ wọ́n máa ti tà á. Àwọn ìjọba wọ́n ti gbẹ́sẹ̀ lé, àwọn ọba wọ́n ti gbé ẹsẹ̀ lé. Wọ́n ò jẹ́ ká ní ìtàn, wọ́n ò jẹ́ ká bá ìtàn. Ìyá tó ń sọ wípé àtọ̀dọ̀ Almighty Allah ni, who says so? Ta ló bẹ́ẹ̀ sọ? Ibo ló ti rí? Almighty Allah ní Ṣàngó ni. O ò gbọ́ nǹkan tó ń sọ ń bẹ̀ yẹn ni. You know the hear words. O ò gbọ́ nǹkan tí wọ́n sọ ni, o ò gbọ́ nǹkan tárákùnrin yẹn sọ ni. Wípé òkò kan wọ́n ní láti ṣètùtù ni. Ẹ gbọ́dọ̀ ṣe ètùtù. Torí nǹkan tó ṣẹlẹ̀ yẹn, ó rí àwọn èèyàn ń bẹ̀ kó pa àwọn ènìyàn. Ẹ tún rí àwọn nǹkan tó tún wá ń gbèjà wa. Ẹ tún lè fẹ́ ṣe ètùtù. Gbogbo ẹni tó bá dán eléyìí wò, gbogbo ẹni tó bá gbọ́wọ́ pé òun fẹ́ ṣe ètùtù, àní tó bá yá sẹ̀, ìwo tí Lizzy Anjorin tó lò ní life, yes, a sì máa wá àwọn tán ní gidi gan original one. Wọ́n máa sẹ́ pé Ìjẹ̀bú ló ń ta ìpè, tá a máa wá bẹ́ fún yín ní life. Àbí ká lọ yá ti ọwọ́ Lizzy Anjorin, ká ní kó yá wa, ọmọ kò tó jíire fẹ́ lò á dá padà fún. It's not funny o. Tàbá dẹ̀ rí àwọn tán ní gidi bí àwọn Fúlàní ìbọn yìí máa rìn wọgbó, ìwọ kan wá láyà. Ẹ wá sọ wípé ẹ fẹ́ ṣe ẹ̀rọ for what? Pé kí ni? Ẹ wá sọ wípé láti ọwọ́ Allah kọ́ leléyìí. Allah ò ní Ṣàngó, aráàmù ló máa pè, aráàmù làwọn máa pè. Ẹ stop ṣe bẹ́ẹ̀. Kò ń ṣe ọwọ́ Allah kọ́ ló ran. Àwọn irúnmalẹ̀ wa, àwọn ló dára, àwọn ló dábìrà. Wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Wọ́n máa wọlé bí òkò ní lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run á wọlá gbogbo orí tán ti ṣá ní ṣàkíṣà àti bọ́n ṣe ń lérí, bọ́n ṣe ń lé kòkò mọ́ wa. Ẹ jẹ́ ká lọ wo ibi tí àwọn Fúlàní tán ti ń lé kòkò mọ́ wa almost gbogbo ìgbà. Ẹ̀yin ò rí yẹn sọ o. Àti òsì ọ̀sà Hausa pò ọ̀nà wo kárí Fúlàní àbí na Hausa never know. They carry cow enter for farm. They carry cow now. They enter for farm. See your cow for post farm. You don't see the cow enter the place. You don't see cassava? You don't see cow. I don't see cassava. Here you never offer cassava. You just snap for me. I dey snap for you. You dey put cow for poor farm. They see poor farm. You no go move am. You say no go move am. You no come out for farm. You no come out. You no come out for farm. Hey, you say no come out for farm. You no come out. Make they chop cassava. See am for farm. See am for cassava. You say wetin? Na me go spoil Naija. Yes, you don't carry, you don't come snap for me. You want send our people. You say we show the. Yes, me your post here say you dey carry cow enter inside farm. Anything wey go fight for Naija, you no go feel like cow. The Hausa man, you no go feel. You no go feel. Hello. Wetin you dey talk? Come on, this cow there for farm. See cow for farm. See cow. See am. See am. See person cassava. See am. See am. See person cassava. See am. Go call Tinubu. Make him call and send am. Ma go call Tinubu. Call am now. Say no, come out for farm. Wait here. There you go see. I don't go comot am for farm. What you go road the cow? Wait for am now. See am for farm. See am for bush for cassava. Olófin, ẹ bá mi béèrè lọ́wọ́ ọmọ àlè yìí ní ibi tí ó gbé màálù lọ yẹn, ṣé oko bàbá ẹ̀ ni? Ṣé oko bàbá ọmọ àlè yìí, ṣé oko bàbá ẹ̀ náà gbé màálù lọ ńbẹ̀ yìí? Ṣé rí reserve area tí mo wà? Ṣé rí gbogbo nǹkan ti létò, ṣọ́ọ̀kì ń sin màálù ń lo òyìnbó? Ṣé rí wọ́ọ̀kì ni mo wá ṣe yìí o, mo ń wá fún wọ́ọ̀kì ni o. Ẹ rí ibi tó máa ti rìn, tó máa ti gbá
atẹ́gùn bí ìgbà tó wà ní oko Ṣàgámù, oko òbí wa. Òun ni wọ́n pèsè ẹ̀ sílẹ̀ fún ìwọ tó fẹ́ wá fún work tàbí o ní anything, irú àwọn tó ní ajá, tó ní àwọn irú nǹkan bẹ́ẹ̀ yẹn láti mú fi work. Ibi báyìí tí mò ń sọ fún yín, ó tó tí ò bá tó 30 acres, mi ò ní exaggerate, ó tó 30 acres. Ó gùn lọ left right gbogbo ẹ̀. Wọ́n dẹ̀ ṣe kí ni? Wọ́n filẹ̀ fún àǹfààní ará ìlú, Now, àwọn tó ń sin màálù ní ìlú òyìnbó, wọ́n ń ṣe business ẹ̀ ni. Wọ́n fi ibi báyìí, wọ́n filẹ̀ fún wọn wípé kán lè máa sin màálù ńbẹ̀. Ẹni tó fẹ́ ṣe business màálù, òun máa lọ gbé lẹ́yìn odi, á wá lọ ra acres of ilẹ̀, á máa sin àwọn màálù. Gbogbo ẹ̀ ló ti ṣàlàyé fún àwọn people yìí àti àwọn ọba wa oníjẹkíjẹ. Ọba olú Ìwó, gbogbo irú àwọn nǹkan báyìí ló yẹ kó mójútó, bọ̀ irọ́ ni. Òòṣà olóòṣà ló máa bú, ẹ̀sìn ẹlẹ́sìn ló máa bú, nǹkan tí ò kan ló máa rán ẹnu sí. Ọba lélẹ́yìí tàbí nǹkan mi. Bí mo ṣe ṣe ìlú báwọn ọmọ rẹ̀ ṣe, bí mo ṣe máa ń knock out àwọn èṣù. Ẹgbọ̀n jẹ́ láwọn ọba míì wọ́n ń pariwo wọ́n ṣe. Àtòsà knockout. Ọlọ́run nìkan la dúró tì. Stand with God Almighty. You will stand with God Almighty. I have the majority. That's why we are proud. We're proud of our God. Alhamdulillah. We are proud of Olodumare. I'm proud of Allah. You see, anybody, they want more so. Ara nǹkan tó yẹ kó dìde sí lélẹ̀, kó wò wípé òkè ẹ̀yin ti wo ẹ máa bọ̀, mo ti ra ilẹ̀ 20 acres fún yín, kémi náà tiẹ̀ fi yẹn dá sí ti Ọlọ́run, bọ̀ fọ́ǹbù ló máa ṣe. Ó yẹ kán lọ polúwo nísìn, kó wá wo nǹkan tí àwọn tó ń bú, àwọn òòṣà tó ń bú, kó wá wo nǹkan tó ń dá lára. Kó wo nǹkan tó ń dá lára. Yes. Mo ṣe fídíò nínú bíbá yìí. Fídíò yẹn delete lórí fóònù mi ni. Kò yàtọ̀ sí igbó Orúnmalẹ̀. Mi ò rí igbó Orúnmalẹ̀ rí bọ̀ igbó Orúnmalẹ̀. Igbó tó máa sọ pé lọ má jáde mọ́. Mo wọ deep mo wá ń ṣe fídíò. Kódà gan mo sọ pé tẹ́ bá ń wá mi ẹ̀yin tèmi. Ibi tí mo wà yìí, àfi k'Ọlọ́run ṣàánú mi ni o. Nínú ìlú ni, but ó fi sílẹ̀ fún ọjọ́ iwájú. Ó fi sílẹ̀ fún àǹfààní àwọn ènìyàn. Ẹ wo, ara ẹ̀ náà lélẹ̀. Tó bá jẹ́ pé eléyìí ń sìn, àwọn aládùn àwọn ṣẹlẹ̀ wa, gbogbo àwọn ní àwọn ẹ̀wẹ̀ odò ṣàn, odò omi, gbogbo ẹ̀ ló fi sílẹ̀. Níṣe ni nǹkan tí mò ń fà sí mú níbí báyìí, níṣe ló dàbí pé o wà ní abúlé yín. Ó dàbí pé o wà yín tí bá ti tẹ̀lé wọn lọ sábúlé. Nígbà yẹn ó dàbí pé o wà ní abúlé yín. Òun ní gbogbo ẹ̀dá tàbí nínú obìnrin tó bá sọ wípé òun fẹ́ ṣe àtúnṣe sí wípé nǹkan tó lọ pa àwọn màálù àwọn Fúlàní yìí, ó máa rí bínú Ọlọ́run o, á rí bínú ènìyàn, á rí bínú gbogbo àwọn tí wọ́n ti fi ìyà jẹ nínú ìlú yẹn. Kò sí nǹkan kan tó fẹ́ ṣètùtù fún, kò sí nǹkan kan tó fẹ́ ṣe ẹ̀rọ fún. Àwọn pípù yìí tíjọba ò bá fún wọn nílẹ̀, wọ́n lè ra ilẹ̀ fúnra wọn, wọ́n lè secure ilẹ̀ wọn. Wá ìtàn fara ni wá, wá ìtàn fara ni wá, wá ìta lè gbé nǹkan wa lárugẹ. Wá ìtẹ̀yàn kan dìde ń sìn tó ń sọ fún wa wípé Allah ti ń ṣiṣẹ́ pẹ̀lú àrà ń sìn.
Allah ti ń ṣiṣẹ́ pẹ̀lú ara. Allah tèmi mọ̀ nígbà tèmi ń sin Allah kò ní ara òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn òrìṣà yìí. Nǹkan tọ́lọ́run ò tí Allah ò nífẹ̀ẹ́ sí ni. Elédùmarè tiwa òun ló nífẹ̀ẹ́ sí. Elédùmarè wa dẹ̀ ló fún wa ní agbára yẹn. Irú agbára yóò sí nínú Quran, kò dẹ̀ sí nínú Bible. Irọ́ ni. Test and confirm. Ọ̀dọ̀ ọmọ kóòtù òjìrè Áfíríkà òun ló wà. Gbogbo èyí tó ń fi fomi kó wa lọ́bẹ̀ jẹ ó ti tó. Gbogbo àwọn àfáà tó ń ṣe wáàsí yẹn ọ̀hún ṣe wáàsí ọ̀hún lè rí wáàsí ṣe fáwọn tó ń da ẹran o. Àwọn innocent tó wà nílùú tó lè gbégbé sí ayé wọn pẹ̀lú rọrùn. Àwọn ló fi Kúránì ló fi wá ń dà láàmú ló fi Bible ló fi wá ń dà láàmú o. Àwọn tó wà nínú igbó yẹn láti lè yí wọn sí èyí tó dáa ọ̀hún lè ṣe o. Ọ̀hún ní jáde o. Ọ̀hún ní ṣe o. Wọ́n ń pa àwọn ènìyàn àárí àáfà kankan tó jáde láti bá wa pariwo fún ìjọba kán wá rí wípé ariwo táwọn èèyàn ń pa yìí ó mà pọ̀ irọ́ ni ẹ̀ ní gbọ́ lẹ́nu wọn. Bishop Pastor Oyedepo wọ́n tiẹ̀ jáde àwọn náà fi mẹ́sẹ̀gì sílẹ̀ bọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ariwo tí àwa èèyàn ta ti pa lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ariwo tí àwa èèyàn ti pa ni wípé ṣé bẹ́ẹ̀ ṣe máa wò ó lélẹ́yìí ṣé bóyá máa rí lọ lélẹ́yìí ṣé gbogbo àwọn ọmọ ṣe máa kú mọ́ yín lábẹ́ lélẹ́yìí ẹ jẹ́ ká sáré lọ wo fídíò wọn mi ò ní jẹ́ kí fídíò yìí pọ̀ rárá bó ṣe lè hùn kó mọ́ sódà láì ti kásẹ̀ ètò yìí ńlẹ̀ bìnrin tá a bá ń pariwo tá à ń ké lójoojúmọ́ tá à ń pariwo fún àwọn pípù yìí mo mọ̀ wípé lọ́jọ́ kan nǹkan tá à ń ṣe ariwo yẹn máa tètè gbé ìrìn àjò tó yẹ kó a ṣe ní ọdún méjì kó má gbà wá ní 20 years òun láriwo táwa ń pa òun la ṣe ń pe àáfà pásítọ̀ ọba ìjòyè wípé ẹ bá wa dá sọ̀rọ̀ yìí kí ìrìn àjò yìí kó lè tètè yá kán yé pa wá bí ẹni pa màálù tó ń tà ní ojoojúmọ́ torí ojoojúmọ́ ló ń ta màálù ní ibi tán ti ń pa màálù bó ṣe ń ṣe ọmọ Yorùbá nìyẹn bọ́ gbogbo ẹ̀yin tó bá tẹ bá mọ̀ wípé lótìtọ́ àti òdodo ọmọ Odùduwà gidi nìyí ẹ bá wa pín ètò yìí bó ṣe kéré tó yìí ẹ jẹ́ kó lọ fáírà ẹ jẹ́ kó kan àwọn Fúlàní ìgbò most wọn náà gbọ́ Yorùbá ẹ jẹ́ kó lọ pé ẹ lọ ra ilẹ̀ sí ọ̀nà tó sí ọ̀nà Kánò ẹ lọ ra ilẹ̀ àwọn Benue tẹ̀ ń pa náà ẹ fẹ́ gbalẹ̀ wọn ni ẹ fẹ́ gbalẹ̀ àwọn Benue ni ẹ fẹ́ gba ilẹ̀ wọn ni ilẹ̀ wọn náà lẹ fẹ́ gba ẹlẹ́pọ̀ ńbẹ ẹ fẹ́ gbalẹ̀ wọn ni òun dẹ̀ là ń sọ wípé ajagun gbalẹ̀ làwọn pípò yìí ẹ̀yin mùsùlùmí ẹ̀ dá sí kírísítẹ́nì ẹ̀ dá sí ọlọ́run mọ̀ yín o bọ̀ àwa tá jẹ́ ọmọ Odùduwà ọmọ ọkọ àwa là ń ké tọ̀tàn torí pé kí ni oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálà àwa dẹ̀ la mọ rírì ilẹ̀ wa àwa la mọ̀ wípé orísun kan láti wá yàtọ̀ sí àwọn tó jẹ́ wípé ọ̀hún lè nàka sí orísun tán ti wá ṣe mọ̀ wípé ìyàtọ̀ wà ńbẹ̀ ó yàtọ̀ pátápátá a lè fi kú wo oorun ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àtàbúrò mi ẹ bá wa pín ètò yìí ẹ bá wa share ẹ bá wa fi kọ́mẹ̀ntì tí yín sílẹ̀ ojú wo lẹ́yìn náà fi wò báwo ló ṣe rí lọ́dọ̀ títí yín ṣe rí ẹ rí adúrò rìn tí mo ti rìn ibi báyìí ó tóbi ó fẹ̀ tí wọ́n pèsè sílẹ̀ kan tó ń pè ní wípé ìjọba tó mọ nǹkan tó ń ṣe kò ń ṣe àwọn ìjọba yìí náà ti ṣe síbẹ̀ àwọn ìjọba tó ti wà plan tó ti yà sílẹ̀ òun náà maintain lọ tó bá jẹ́ ti àwọn tiwa ni wọ́n máa ti mú wọ́n máa ti pín mọ́ra wọn lọ́wọ́ àwọn èèyàn náà ń ṣiṣẹ́ yìí àwọn èèyàn náà ń pèsè iṣẹ́ fún tó ń fi pèsè iṣẹ́ fún àwọn èèyàn ṣẹ́rẹ́ àwọn tó ń tún ṣe tó bá wà lọ bẹ́ẹ̀ yẹn ó lè jẹ́ voluntary ló ń ṣe ṣẹ́rí àwọn èèyàn bọ́n ṣe pọ̀ bọ́n bá dẹ̀ jẹ́ voluntary á jẹ́ pé wọ́n ṣe ní under local government wọn náà ni wọ́n ti nígbà tó máa ṣe gbogbo ẹ̀ irú ilé ayé wò la wà kí ló ṣẹlẹ̀ gangan àwọn people yìí mọ̀ o wọ́n mọ̀ o níbi tí mò ń rìn ibi tí mo ti ń rìn náà tó bá gúgùn ẹ̀ wá rí nínú ọmọ àlè wọn tán wá ra lé sérí ayé o wọ́n mọ nǹkan tó dáa o wọ́n kàn ń pawọ́ pọ̀ láti fìyà jẹ ọ̀tá wa ni but báyìí kọ́ ló máa rí lọ màá wá lọ gbé fídíò yẹn wá ń sìn tó ṣàpèjúwe bí láìfù yín
bó ṣe máa rí fún yín wípé no champion forever. wọ́n rí ṣẹlẹ̀ wọ́n wá di yẹpẹrẹ wọ́n mú wọn ní yẹpẹrẹ wọ́n mú wọn ní ìmú yẹpẹrẹ alágbára wá di ọ̀lẹ wọ́n dẹ́rùbà wọ́n jìnnìtì mo béèrè mo sọ fún wọn láàárọ̀ pé ṣé Israel yẹn ṣé Christian ni wọ́n ṣé ìlú tó dáa ni ṣé ìlú gidi ni ṣébi mímọ́ ni ibẹ̀ ń ṣébi mímọ́ ibi àlùṣetánì ni Israel nígbà tí ẹ ń pa àwọn ọmọ kéékèèké àwọn ọmọ nú ẹni tó lóyún ẹ blọọkì wọn ẹ fún wọn lóúnjẹ ìyà ń jẹ àwọn èèyàn ń kú wọ́n ti pa èèyàn púpọ̀ ẹgbẹ́ ẹ gbọ́ òótọ́ lè máa sọ fún yín Israel ìlú ṣètánì ni òun wò mí àwa ni àwọn òmùgọ̀ ni wá aponu ni wọ́n wá ní ẹja lọ sí Jerusalem ẹ wá kóra yín jọ a lọ Jerusalem o kí mọ̀ kí má tẹ̀ débẹ̀ rí a lọ Jerusalem o odó náà lọ ṣe ń bẹ̀ wọ́n kàn kówó èèyàn jẹ ní àyè rírí olóò Jerusalem ó ní òun wọ̀ọ̀run ó lè wọ̀ọ̀run gan ọmọ ìṣúná lèmi tó fi lọ Jerusalem ìwà burúkú ló máa tún kó bọ̀ òótọ́ mo sọ fún ẹ yẹn ok ìgbà tó fi ń gbòòkò ní Mẹ́kà eléyìí tí mo jẹ ìráre iṣẹ́ abẹ eṣiṣi mo rí Kàábà mo rí aáyán ní Kàábà omi ó gbé Kàábà lọ ó ní ìfẹ́ ṣe Muslim irú bẹ́ẹ̀ náà má ti yọ̀ wàásù bẹ́ẹ̀ tí eléyìí tó gbá mi ni mò ń sọ yìí Jerusalem lè lọ ó lè ní àwọn ará Jerusalem àwa Nàìjíríà jáde ń lọ síbẹ̀ náà ó lè ní wá àwọn ọlọ́ọ̀gìrì kò sọ́lọ́ ní Jerusalem kò sọ́lọ́ ní Jerusalem ṣé ibi tẹ́ ti pààyàn wọ́n fi oúnjẹ wọ́n fi ṣọ́yàn wọ́n kọ́yàn lójú wọ́n jẹ́ kí wọ́n lo oògùn wọ́n ní wọ́n sọ pé Jerusalem ibi mímọ́ ni ibi òkùnkùn ni àwọn àjẹ́ ló ń jọba bẹ̀ Nàìjíríà jà Jerusalem lọ tèmi ẹ má jà mọ́ ẹ ní sùúrù ibẹ̀ yẹn wọ́n ń pè wọ́n ẹ má jà ọ̀gá wọn ni ó tí àwọn pabẹ̀rún ni bẹ̀tẹ̀ lè tún wá ṣẹlẹ̀ sí wọn ó mú jìjìdìlẹ̀ bá wọn ẹ̀rú bà wọ́n ibi tó gun òwò rí ogun bá wọ bẹ̀ defence system wọ́n fẹ́ẹ̀lì ọ̀pọ̀lọpọ̀ US ọ̀bá ti level bẹ̀ báyìí ẹ̀ bá ti di èkúrú tàwọn tẹ̀ ń dá wàhálà ẹ̀ sílẹ̀ Trump ni Nàìjíríà àgbáyé ṣe èèyàn dìbò fún ẹ̀yin tẹ́ fẹ́ lọ sí lóyìnbó Trump náà lẹ́ẹ̀ máa bá kiri ó wúlò pé ẹ̀yin kan ìwọ ìgbà gbogbo àwọn tó wà lóyìnbó náà níwèé ẹni wọn apatẹ́lẹ̀ ti fẹ́ pa wọ́n lórí Trump kó wàhálà bá wọn orí Nàìjíríà wàhálà bó ṣe wù ẹ́ àgbọ̀ gbọ́ ibi tó wà lórí wa lọ ibi tó wà ní lọ lòní lọ èso máa rìn síbí Amẹ́ríkà wọn bí ẹ̀dá kórè anyhow tọ́ba ọkọ̀ ṣe ó yá Nàìjíríà àwọn ọmọ ẹgbẹ́ padà wọn ní jẹ́ òpáyà sí ẹgbẹ́ tí wọ́n ti ti báyìí wọ́n sọ ìṣúná mọ́tò ní kwam aṣọ kan ló mú délé kí lẹ lọ́ọ́ ṣe l'Amẹ́ríkà nìkan ẹ má bínú mi ẹ má lọ o mi discourage mi o tó bá pé 45 kí ló ń ṣe l'Amẹ́ríkà kí ló wá kiri 45 wàá ṣe struggle but ọmọ ti 18 good 20 good 15 good o sì fẹ́ lọ ọ̀zọ̀ ayé the 25 Jerusalem is a scam Jerusalem kò ṣe ibi tó yẹ káwọn èèyàn máa lọ kò sẹ́kọ̀ọ́ rẹ̀ ń bẹ̀ owó wọn lọ ń gbà lọ́wọ́ yín tẹ́ bá wọ ibi tí Jésù kú sí àmọ́ bóyá ó kú síbẹ̀ àbí kò kú síbẹ̀ abẹ́rẹ́ ó kú ẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ kú ẹ̀ ń bẹ̀ bọ́kọ̀ níbi tó kú sí rèé àwọn náà bá kọ̀ a bá lọ síbẹ̀ a lọ máa já yẹ̀pẹ̀ bẹ̀ a lọ máa lálẹ̀ bẹ̀ oh God èmi ò tún ṣe mọ́ Jerusalem ó tì ele tí mi ti rí ní orí pé kò sí bó ṣẹlẹ̀ mi mọ́ ilé òkùnkùn ni. mi ní kí nǹkan kan má ṣẹlẹ̀ mi ìṣe ẹnikẹ́ni má tiẹ̀ sọ ẹni tí àbí mú mi gan wọ́n dẹ̀ lè ju bọ́ọ̀mù sí ìgbà wà kò má tà kò sí different láàrin Jerusalem àti Boko Haram kò sí different láàrin wọn. Israel àti Boko Haram Nigeria no different bí ṣe ń sọ ẹni kò ṣe gbé jáde o mọ ẹ̀dí tiẹ̀ o
Sami. Àmín. Màmá ó ti rẹ̀ àbí. Ọ̀rọ̀ pé ó mọ ọkọ tí mò ń sọ yìí correcting ni. Bẹ́ẹ̀ni. That is why tó bá mú Boko Haram Nigeria is going to be a nonsense, a waste, it's a corruption. When you give them amnesty, there should be no amnesty for Boko Haram. When you get them, kill them immediately. Confirm. Certificate. Ẹni tó mú èèyàn tó tẹ orí ẹ wá ní pé ẹ tún wá ń gbẹ́jọ́ lẹ́nu ẹ̀ kí náà ẹjọ́ ọ̀nà ń gbé lẹ́nu wọn ó pa mí mo pa ẹ́ náà ni so Tinubu give me amnesty to Boko. No kini, no champion forever. Bàbá wa yìí òun ló sọ. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa yìí wípé àwọn tí mọ̀nà wọ́n dẹ̀ ṣe ń ṣe wàásù fún àwọn ènìyàn. Wọ́n ń fi àwọn nǹkan onílẹ̀ wọ́n fi ń ṣe wàásù fún àwọn onílẹ̀. Àwọn náà ti jẹ́ kirió àti ìmọ̀le bí èmi rí. Pé gbogbo wa láti gbọ́ nǹkan tí bàbá wa sọ. Ẹ bá wa show love fún bàbá wa yìí. Ẹ bá wa tẹ love, ẹ bá mi tẹ love. Ẹ bá wa show love fún bàbá wa yìí. So that gbogbo ìgbà tí bàbá yìí bá pàdé fídíò yìí, wọ́n máa mọ̀ pé lótìtọ́ àtòdodo àwọn èèyàn show love fún àwọn nínú fídíò tá a ṣe yìí. Torí wípé kí ni irú àwọn bàbá yìí irú wọn la fẹ́. Ẹ máa rí wípé ó sì sọ wípé òun ṣe wàásù fún àwọn ènìyàn. Ibi tó dẹ̀ wá ń bẹ̀ yẹn kò pé ní ilé ibi tó jẹ́ wípé bóyá ẹ wá forí balẹ̀ fún igi o. Ó ń tó àwọn ènìyàn sọ́nà. Ó dẹ̀ jẹ́ wípé bí community tẹ́tí lè jọ pàdé ló máa jẹ́. Ẹ ṣe wàásù ẹjọ́ jẹun papọ̀. Ẹ gbọ́ ìwà kóníkàlùkù dẹ̀ máa lọ sínú ilé ẹ̀. Bó eléyìí tí ń yàtọ̀ ń sìn pẹ̀lú irú àwọn nǹkan tí bàbá wa yìí ń ṣe. Ẹ máa rí wípé kò ń ṣe orúkọ fọ́rínà náà fi ń gba àdúrà mọ́. Kò yé yín because àwọn fọ́rínà náà ń sọ yẹn wípé olè ni wọ́n àwọn gan ló ń dá wàhálà sílẹ̀ nínú ìlú. Gbogbo nǹkan tán kọ sínú ìwé wá fún wa tán fi ń dà wá láàmú. Àní generation tá a wà yìí sẹ̀ ìwọ àti èmi orúkọ wa ó máa wọ ìwé ìyìn rere wípé a pẹ̀lú àwọn tó tú ìran wọn sílẹ̀ nínú oko ẹrú gẹ́gẹ́ bí ìwé tí wọ́n gbé wá fún wa láti ilẹ̀ òkèrè kéré. Bẹ́ẹ̀ ni orúkọ àwọn tó wà ń bẹ̀ tó fi wá kó wa lẹ́rú bẹ́ẹ̀ náà lórúkọ ẹ̀yin àti ẹ̀ ló máa wà nínú ẹ̀ pé a pẹ̀lú àwọn tó tú ìran wa sílẹ̀ nínú oko ẹrú lọ́nà wo by comment by sharing it tóró máa wà ń bẹ̀ láéláé. Ẹlòmíì gan ó ti jẹrà nínú sáré gan tí gbogbo nǹkan tó ṣe sí orí ayélujára tó yìí máa wà. Ibi ìbàyìí ni màá mẹ́tò dúró sí lọ́jọ́ títí òní. Mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín. Ààyè ọpẹ́ yọ ṣó yẹ lọ́jọ́ títí yín náà ní agbára lọ́wọ́ àṣẹ̀dá. Ààyè ọpẹ́ a máa yọ fún wa. God bless you. One love. Bye for now. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.